Mo kí gbogbo ọmọ Àwórì nílé lóko lẹ́yìn odi. Ara ò le bí, ọ̀dẹ̀ ò dùn bí, àlàáfíà la máa fi gbúròó ara wa láṣẹ Èdùmàrè. Ojú ò ní ti gbogbo ọmọ Àwórì nílé lóko lẹ́yìn odi o. Àwa tá a wà nílùú òkèèrè à kéré oko wálé. Ẹ̀yin tá a dẹ̀ mọ́ wá bá náà, ilé á tutù fún yín gbé. Ẹni tí ò bá gbọ́ ti ẹnu ẹ̀gà ló máa sọ pé ó ń pàtó. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ kan ṣoyí náà ni Ọmọ́tádé. Ọmọ Sábìtù Ajílàrin ẹran òjò ìwé olóbùtú ìjẹ́ ọba tùlà láti ṣẹ̀rẹ̀ ọlọ́fin múlẹ̀. Wọ́n ní àìfi ẹ̀lẹ̀kẹ̀ bò sí ló máa ń fa rògbòdìyàn. Àìtẹ́tí sílẹ̀ dáadáa ló máa ń fa àìgbọ́ra ẹni yé. Òní ni ọjọ́ kẹtàdínlógún tó ṣe bí òwe o, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Òní ni ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún 2024. Aago 12 kọjá ìṣẹ́jú péréte ní ládùúgbò tèmi ń bí. Ó lè dàbí ẹni pé ọyẹ́ ti ń làbọ̀ ní ìlú ti Nàìjíríà. Ojúmọ́ ire ló máa mọ́ gbogbo wa. Mo ṣe ètò kan lórí ọba tuntun tí Ifá mú, gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ àti gbogbo ohun tí ó wà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ẹ̀rí. Ní ọjọ́ 14 oṣù yìí tí mo fi ètò náà kéde wípé ìlú Ìsọlọ̀, ìròyìn ayọ̀ ó ti búyọ ńbẹ̀. Àti ọ̀gbẹ́ni kan tí wọ́n ní kò tíì sí ẹni tí ọba mú, kò tíì sí ẹni tí Ifá mú, kò tíì sí ọba elect, wípé Ifá ìlú ni wọ́n dá. Wọn ò dáfá ọba. Ẹ jọ̀ọ́ ṣópònú lẹ rò pé àwọn èèyàn tó ń sọ̀rọ̀, lẹ rò pé àwọn èèyàn tó ń gbọ́ nǹkan tẹ́ ẹ sọ, ẹ̀yin náà dẹ̀ ń sọ ọ̀nkú, ẹ̀gbọ́n, bábúrò lẹ dẹ̀ jẹ́ sí mi ni. Ẹ dẹ̀ ń sọ, ẹ dẹ̀ gbóòórùn ẹ̀ pé nǹkan tẹ́ ẹ sọ jáde lẹ́nu. Òórùn. Irọ́, kí ló dé tó jẹ́ pé ọmọ Àwórì ẹ kì í pọ́nra yín lé? Kí ló dé tó jẹ́ pé ọmọ Àwórì kò kí fẹ́ fa ọmọ Àwórì ẹgbẹ́ ẹ̀ lówó sókè? Àfi ará àtà, ṣé pè ni? Ṣé ègún ni? Ṣé àfiṣe ni? Inúnibíni yìí ṣe pọ̀ tó báyìí. Gbogbo ilẹ̀ Àwórì ló wà o. Gbogbo ilẹ̀ Yorùbá ló wà o, ṣùgbọ́n tọmọ Àwórì kà màmá. Èyí tẹ́ ẹ ṣe títí tó jẹ́ pé Ọlọ́run ló yọ wá. Ọ̀n bá ti sọ pé kò sí nǹkan tó jáwórì mọ́ torí kíni. Gbogbo ẹ̀ náà la rí nígbà tí election bọ̀ tí Sanwó-Olú tó sọ gbàgàdàgbàgàdà. Nítòótọ́ ó kó ọ̀rọ̀ ẹ̀ jẹ. Ṣùgbọ́n etí tó bá gbà lọ, ǹjẹ́ ó máa gbá bọ̀ báyìí? Ọ̀rọ̀ yìí bà mí, kò dùn mí, kò bá ẹ níbi tó ti dáa ni. Wọ́n pè ìyá ẹ ní wèrè, wọ́n pe bàbá ẹ lásínwín. Olókàn fọ́ntọ́ ni. Ṣó dìgbà tó bá yìnbọn fún wọn pa, àbí tó bá jù wọ́n sínú kòtò? Ṣé ẹ rí tí ẹ̀yin tẹ́ rò pé ẹ wà ní ipò àṣẹ nílẹ̀ Àwórì, tẹ́ ẹ bá ń tẹra mọ́ lọ báyìí, gbogbo àwọn ọmọ yín ló máa dọmọ gáràjì tán. Mi ò ṣépè o, òdodo ọ̀rọ̀ lèmi máa sọ fún yín. Ìtorí ẹ̀ ni mi ò ṣe lọ́rẹ̀ẹ́, torí olóòótọ́ kì í lẹ́ni. Ọmọ Àwórì ẹ burú jáì. Ọmọ Àwórì ẹ bògìrì. Nígbà tí mo ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ tí mo gbé jáde,
ọ̀rọ̀ yẹn jẹ́ 48 minutes and few seconds. Ẹnìkan dẹ̀ gbé fídíò tí mo ṣe yẹn, ó gbé láti orí WhatsApp, láti orí Facebook mi. Ó download ẹ̀, kò share bí mo ṣe ṣe, kò pín káàkiri bí mo ṣe gbé nǹkan mi kalẹ̀, bí mo ṣe gbé ètò mi kalẹ̀. Orúkọ mi ni mo fi register orúkọ sí ọ̀dọ̀ Facebook o. Orúkọ mi ni mo dẹ̀ dá ń bẹ̀ nígbà tí mo gbé ètò yìí kalẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má tún jẹ́ kí irú ẹ̀ kó ṣe ọmọ lọ́wọ́ yín mọ́. Mr. Man, Mr. tó sọ pé ifá ìlú ni wọ́n dá, wọ́n ní kọ́ lọ ṣẹbọ, wọ́n fi gbogbo ẹnu pé nǹkan. Ètùtù ni wọ́n ń pè, ìpèsè ni wọ́n ń pè. Gbogbo nǹkan ṣá lẹ fẹ́ fọ́nká sójú àgbáyé, kò sí nǹkan ìṣẹ̀ṣe kankan tó ń fọwọ́ bò mọ́. I pity you my people. Nítorí pé ẹ ti lọ di àáfàá, ẹ di lọ di Kristẹni. Ó yà yín ní fọ́tò. Ohun tẹ́ ń gbé sọnù nílùú yín, wọ́n ń gbé ga lẹ́yìn odi. Ọmọ China tó jẹ́ Chinese, ó ti ń fi Yorùbá kọrin. Àwọn aráàlú òyìnbó wọ́n ti ń gbà àwọn ọmọ wọn kí ọmọ China kó máa wá kọ́ wọn ní Yorùbá. Uncle Mr. Man, ṣé tí wọ́n bá sọ pé wọ́n kó àwọn èèyàn jókòó pé wọ́n fẹ́ yan ọmọ ọba, pé wọ́n fẹ́ yan ọba, wọ́n fẹ́ yan ẹni tó máa jókòó sórí àpèrè, tẹ́ ẹ pé onífá bíi I think about 15 àbí something in numbers. So gbogbo àwọn yẹn tí wọ́n wá láti ìletò tó ní kálukú gbé wá lórí ọ̀rọ̀ ìlú nìkan, lẹ sọ pé ẹ ti kó 500,000 àbí 700,000, lẹ sọ pé ẹ kó sílẹ̀, àmọ́ pé ẹ máa jù sápò, ẹ máa jù sápò ń bẹ̀. Tẹ́ lọ ní kọ́ lọ fi ṣe ẹbọ, pé ẹbọ ifá ìlú ni wọ́n dá. What is stupid talk? Nítorí inú níbí nìyí. Èyí tó mú mi jáde ń bẹ̀ ni pé ẹni yẹn gé good 8 minutes plus kúrò lórí fídíò mi. Kò share bí mo ṣe ṣe nǹkan mi. Wọ́n download ẹ̀. Wọ́n wá yọ 8 minutes níbi tí ẹnì kejì ti ń sọ wípé ọ̀rọ̀ tí uncle broda bàbá ẹlẹ́bọ tí wọ́n sọ wípé kò rí bẹ́ẹ̀, wípé wọ́n dá ifá tìlú, wọ́n dẹ̀ dá ti ẹni tí ó máa gorí àpèrè. Ẹ jọ̀ọ́, kí ni mo fi ṣẹ̀yìn nínú ètò tí mo gbé jáde? Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ ká ṣọ́ra. Iṣẹ́ mi tí mò ń ṣe, mo ní láísẹ̀nsì lórí ẹ̀ o. Tí mo bá tún gbé ètò jáde tí ọmọ ìsọlọ̀ kankan àbí ọmọ Àwórì kankan tó bá gé program mi, tó yọ kúrò, tó gbé ìdajì jáde láti wá fi ta àbùkù bá ẹlẹ́dàá ara yín, màá wá ẹni yẹn kan. Màá wá ẹni yẹn kan, a dẹ̀ máa fojú balẹ̀ ẹjọ́, torí mi ò kì í dédé ṣe program jáde tí mi ò bá ní gbogbo documents, tí mi ò bá mọ kókó ọ̀rọ̀. Èmi ò kì í dédé ṣe program o. Ìtorí ẹ̀ lẹ ṣe lè rí mi pé ẹ máa ṣe fracas, máa bá wọn ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe tó ń jàjàndùkú, eléyìí sọ eléyìí. Nǹkan tí mo dojúkọ ni mo dojúkọ o. Let this be the first and the last. It's not a threat o. It's a promise. Ẹnikẹ́ni nínú ọmọ Àwórì tí mo bá ṣe program, tó bá tún gbé jáde, tó bá download ẹ̀, tó bá cut odidi 8 minutes kúrò, àìdá ẹyọ láàrin ni o, ẹyọ ní bẹ̀rẹ̀ ni o, ẹyọ ní parí ni o. Màá rí ẹni yẹn o.
iṣẹ́ mi ni o, màá rí ẹni yẹn o, torókùn kì í gùn títí kó má níbi tó ti gùn wá, ẹni yẹn wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ẹ̀ káàkiri. You are an evil person, èèyàn burúkú ni. Ẹni tó ṣerú nǹkan tó rí bẹ́ẹ̀ yẹn, tírú ẹni yẹn bá pàdé ènìyàn lókùnkùn, á pa ẹni yẹn dànù. Igbá náà dẹ̀ ń pa wọn kì í pàwo tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà o. Ẹni bá ní kí n kú àtorí mi kú, a kì í pohùn mágogo lẹ́nu. Ẹni bá robi rò mí, ibi á bá tọmọtọmọ. Lórí ètò tí mò ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Àwórì, èmi ò ní bá yín fi gbá kan bọ̀ kan nínú. Èmi ò ní bá yín ṣàbòsí. Èmi ò ní bá yín pa kúbẹ́kúbẹ́. I will not do it. Torí bàbá mi ò fi irú ẹ̀ lé mi lọ́wọ́, ìyá mi ò dẹ̀ fi irú ẹ̀ lé mi lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi. Ẹnikẹ́ni tó bá tún try irú nǹkan tí whoever, mo dẹ̀ mọ̀ pé kò ní ṣẹ̀yìn bàbá ẹlẹ́bọ, kò ní ṣẹ̀yìn tí bá tún gbé nǹkan kan jáde nípa ìsọlọ̀, tí nǹkan kan bá yin yín gé ń bẹ̀, à pàdé ní kóòtù o. Mi ò threat o, mo ń promise ni, because you have no right to cut my content, to cut it off. Kẹ́ gé ètò mi tí mo gbé kalẹ̀, kẹ́ gé kúrò, kẹ́ wá bẹ̀rẹ̀ sí lọ pín ìdí àdì káàkiri. Ìkà mà ni yín o. Mr. Man, uncle bàbá ẹlẹ́bọ. Pé kí ni mo kó, bàrà ni mo yà, ẹni náà kóore ni o. Ẹ rọra fi mí sílẹ̀ o. Mo ti rọra ń ṣe nǹkan mi lọ jẹ́jẹ́ mi, jẹ́ kí n rọra máa ṣe nǹkan lọ jẹ́jẹ́ mi o. Ẹ jọ̀ọ́ o, mo bẹ̀ yín ni o. Mo dẹ̀ wá promise yín pé gbogbo nǹkan tó títí tó bá máa fi gorí àpèrè ní sọlọ yẹn, ọba elect tí wọ́n mú yìí ni o. Back to back ni màá máa fún yín. Ẹ̀yin náà lè lọ gba blogger o. Ṣàwọn kábíyèsí àná ṣerú ẹ̀. Ẹ̀yin náà lè lọ try ẹ̀ o. Ẹ jẹ̀bi Ọlọ́run. Ẹ jẹ̀bi alálẹ̀ Àwórì. Arúgbó olúfà tó ń tòṣùmàrè. Ẹ jẹ̀bi ẹ̀. Èmi lọmọ Tádéṣe láti Ṣẹ̀rẹ̀ Ọlọ́fin-múlẹ̀. Mo fi eléyìí ṣèkìlọ̀ o. Ẹ má jẹ́ kí irú ẹ̀ kó wáyé mọ́. Ìdí ni ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2024. Èrè lójú owó rí. Èrè lójú gbogbo wa máa rí o. Ìlú Àwórì ò ní bàjẹ́ o. Gbogbo ẹni tó bá máa bàjẹ́, Ọlọ́run á fi gbogbo wọn báyìí. Á fi gbogbo ohun tí wọ́n ní àti gbogbo ohun tó kéré àti tó tóbi nínú ilé ayé wọn, Olúwa bá wa fi gbogbo wọn ṣètùtù kúrò ńlẹ̀. Kó lè tùbà, kó lè túṣẹ fún oríkèéríkèé ilẹ̀ Àwórì. Tójú ò bá ń tì yín, tára ò bá ń lọ yín, pé kẹ́ ẹ máa gbẹ́yìn nínú gbogbo nǹkan tó wà ní Nàìjíríà, káwórì ṣá kó máa mẹ́hẹ̀, káwórì máa mẹ́hẹ̀, kó máa mẹ́hẹ̀. Tójú ò bá tì yín, ojú ń ti àwọn ọmọ kéékèèké yìí. Ohun tẹ́nìkan ṣe tó tẹ́ sí, lẹ́yìn náà tó fẹ́ tẹ́rì sí. Mr. Man, orí apájù tọ̀bọ̀ lọ. Làsíláwù àtàlà. Alálẹ̀ Àwórì ni mo fi ṣe promise yìí. Ẹ má gún mi o. Ẹ rọra fi mí sílẹ̀ o. Ire o. Fẹ́ni tó bá fẹ́rẹ̀. Ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀. Fẹ́ni tó bá nàka ìbànújẹ́ sí mi. Ó dìgbà kan náà.